ìròyìn ojoojúmọ́ lórílẹ̀‐èdè òmìnira tiwantiwa Yorùbá. ìròyìn ojoojúmọ́ òmìnira IYP-DRY lónìí ọjọ́ ajé ọjọ́ kejì oṣù ọ̀pẹ ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún. ọlọ́run olódùmarè ti bá wa gba ìjẹ́ orílẹ̀-èdè wa padà ní ogúnjọ́ oṣù bélú ẹgbàá ọdún ó lé méjìlélógún. ọlọ́run olódùmarè ti bá wa gba ìṣàkóso ilé wa padà ní ọjọ́ kejìlá oṣù igbe ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún. orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ti jáde kúrò lára Nàìjíríà, kì í ṣe ara Nàìjíríà mọ́. orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá jẹ́ orílẹ̀-èdè olómìnira aṣàkóso ara ẹni. ó ní orílẹ̀-èdè tuntun jùlọ ní àgbáyé. orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá Democratic Republic of the Yorùbá jẹ́ orílẹ̀-èdè tí gbogbo àgbáyé ti mọ̀ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. ohun kan ṣoṣo tí ó kù ni pé kí àwọn agbésùmọ̀mí ajẹgàba kí wọ́n kúrò ní oríkò ilé ìṣàkóso wa, kí a lè bẹ̀rẹ̀ iṣẹ́ pátápátá, kí wọ́n sì kúrò ní gbogbo agbègbè igun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ DRY, kí gbogbo ètò tó ń jẹ́ Nàìjíríà ó kúrò ní igun mẹ́rẹ̀ẹ̀rin DRY. oríkò ilé ìṣàkóso wa ní ìjókòó àṣẹ wa, kí a bọ́ síbẹ̀ lókù. àwọn tí wọn kì í ṣe ìlú, tí wọn kì í ṣe orílẹ̀-èdè, àwọn ni wọ́n ń jẹ gàba lórí ilẹ̀ wa. orílẹ̀-èdè aṣàkóso ara ẹni ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. òun náà ni wọ́n ń pè ní Yorùbá Nation, Yorùbá Kingdom, Yorùbá Land, Yorùbá Country ní àtijọ́. ó ti di DRY láti ọjọ́ kejìlá oṣù igbe ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún. ní báyìí ó ti di ẹ̀ṣẹ̀ fún ẹnikẹ́ni láti sọ wípé òun fẹ́ gba Yorùbá Nation nítorí kò sí ohun tó ń jẹ́ bẹ́ẹ̀ mọ́. DRY nìkan ló wà, gbogbo wọn ti wà lábẹ́ DRY. ẹnikẹ́ni tó bá pe Yorùbá Nation láì pé DRY ẹ̀ṣẹ̀ ni fún irú ẹni bẹ́ẹ̀. ohun yòówù kí o pe orílẹ̀-èdè Yorùbá láì fi DRY sí ọ̀ràn dídá ni o. yálà o fẹ́ sọ ọ́ lọ́rọ̀ ni tàbí kọ ọ́ lórin, láì fi DRY sí o ti dá ọ̀ràn lábẹ́ òfin àgbáyé àti lábẹ́ orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. mi ò mọ̀ kò sí níbẹ̀ o. nítorí náà ẹnikẹ́ni tó bá fẹ́ sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè DRY kó jẹ́ kó mọ̀ òun lára, kó má pè é ní orílẹ̀-èdè Yorùbá nìkan láì fi DRY sí. ibikíbi tí a bá ti gbọ́ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ kí ẹni náà mọ̀ wípé òun ti dáràn. ìtànjẹ lásán ni pé Nàìjíríà jẹ́ orílẹ̀-èdè. Nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè, kò sì lè jẹ́ orílẹ̀-èdè. ètò àwọn amúnisìn ní Nàìjíríà jẹ́. orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá kì í ṣe ara ètò àwọn amúnisìn tí a mọ̀ sí Nàìjíríà mọ́ láti ogúnjọ́ oṣù bélú ẹgbàá ọdún ó lé méjìlélógún. orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ti di orílẹ̀-èdè aṣètò ara ẹni, agbègbè àjogúnbá aṣètò ara ẹni, yóò sì wà bẹ́ẹ̀ títí di òpin ayé nípa oore ọ̀fẹ́ Ọlọ́run. Nàìjíríà tí ó jẹ́ ètò àwọn amúnisìn ń hu ìwà ìgbésùmọ̀mí àti ìjẹgàba lórí ilẹ̀ aṣètò ara ẹni orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Nàìjíríà tó jẹ́ ètò àwọn amúnisìn kó àwọn olóṣèlú tí ó gbé kalẹ̀ sórí ilẹ̀ wa kúrò nísinsìnyí. gbogbo ẹ̀yin tẹ́ ń jẹ gàba lórílẹ̀‐èdè ilẹ̀ Yorùbá tí ó jẹ́ wípé àrẹ́gímẹ́ǹtì tí kì í ṣe orílẹ̀‐èdè tó jẹ́ pé àrẹ́gímẹ́ǹtì àwọn amúnisìn ni, tẹ́ ẹ wá ń jẹ gàba lórí ẹ̀tọ́ àwọn ọmọ Yorùbá tí ẹ pera yín ní fẹ́rò láti àkókò yìí lọ. gbogbo ẹ̀yin gómìnà, gbogbo ẹ̀yin ọba, gbogbo ẹ̀yin olóṣèlú, gbogbo ẹ̀yin politician, gbogbo ẹ̀yin elite, gbogbo ẹ̀yin afọbajẹ, gbogbo ẹ̀yin ìjòyè, gbogbo ẹ̀yin alágbára tẹ́ ẹ ń fipá nílẹ̀ Yorùbá lára láti àkókò yìí lọ, tí wọ́n rán yín níṣẹ́
láti fi máa ní ọmọ Yorùbá lára, àtàwọn tó rán yín níṣẹ́, àtẹ̀yìn tó rán níṣẹ́, àtàwọn tẹ̀yìn náà rán níṣẹ́, ó yá kẹ́ ẹ máa parun. Ọlọ́run kó pa yín run, ilẹ̀ kó pa yín run, ilẹ̀ kó máa gbé gbogbo yín mì ní kọ̀ọ̀kan. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ pera yín ní Fẹ́rò, tẹ́ ẹ ń fipá ṣe ìjọba lórí orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá, tẹ́ ẹ dúró tẹ́ ẹ lẹ́yìn lálágbára, tẹ́ ẹ lẹ́ẹ̀ní fipò ilẹ̀ Yorùbá sílẹ̀, tẹ́ ẹ lẹ́ẹ̀ní fipò ipò tó yẹ kí àwọn aṣojú ilẹ̀ Yorùbá ó jókòó kí wọ́n ti máa ṣe ètò àkóso ilẹ̀ Yorùbá. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà níbẹ̀, tẹ́ ẹ dúró níbẹ̀, tẹ́ ẹ lẹ́ẹ̀ ní fibẹ̀ sílẹ̀ láti àkókò yìí lọ, kẹ́ ẹ lọ máa parun tọmọtọmọ, ẹ lọ máa parun tilétilé, kẹ́ ẹ lọ máa parun tẹbítẹbí, ẹ lọ parun. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ kó ẹ̀tọ́ ọmọ Yorùbá dání, gbogbo ẹ̀yin tí ẹ̀tọ́ ọmọ Yorùbá wà lọ́wọ́ ẹ̀, gbogbo ẹ̀yin tí ire ilẹ̀ Yorùbá wà lọ́wọ́ ẹ̀, tẹ́ ẹ lẹ́ẹ̀ní fi sílẹ̀, tẹ́ ẹ tún rí wípé Ọlọ́run Olódùmarè ó ti tú àwa ọmọ IYP sílẹ̀ ká lọ máa ṣe oríire. Tẹ́ ẹ wá kọ̀ tẹ́lẹ̀ ò ní jẹ́ ká ṣe oríire yẹn, tẹ́lẹ̀ ò ní fi ipò àkópọ̀ yẹn tí wọ́n ń pè ní àkópọ̀ tí kì í sì ṣe orílẹ̀-èdè tó jẹ́ pé àkópọ̀ àwọn amúnisìn ni. Gbogbo yín tẹ́ ẹ dúró tẹ́lẹ̀ ò ní lọ, gbogbo ẹ̀yin tí amúnisìn rán níṣẹ́ tẹ́lẹ̀ ò ní lọ, àtẹ̀yin tó rán níṣẹ́, àtàwọn tó rán yín níṣẹ́, àtàwọn tẹ́ ẹ rán níṣẹ́, ẹ lọ máa parun, ẹ lọ máa parun. Mo ní kẹ́ ẹ parun lójijì. Ọlọ́run tó láyé àti ọ̀run kó pa yín run, ilẹ̀ kó pa yín run, ilẹ̀ kó pa yín run, afẹ́fẹ́ kó pa yín run, oòrùn kó pa yín run, àrá kó pa yín run, ìjì kó pa yín run, agbára kó pa yín run. Gbogbo ohun tẹ́ gbójúlé kó lọ dòkú. Àṣẹ tí àwọn ọmọ aládé máa fi bọ́ sí ipò ẹ̀tọ́ wọn, Ọlọ́run àwọn ọlọ́run kó gbé dìde àṣẹ láti òkè wá, kó pa gbogbo ẹ̀yin amúnisìn tẹ́ ń bẹ ní orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá. Ọlọ́run kó pa gbogbo yín run pátápátá. Gbogbo yín tẹ́ wà nípò àṣẹ, tẹ́ ẹ lẹ́ ò ní kúrò níbẹ̀, tẹ́ ẹ fẹ́ máa pàṣẹ ìnira, tẹ́ ẹ rí bí ìyà ṣe ń jẹ gbogbo ọmọ aládé, tẹ́ ẹ kọ̀ tẹ́ ẹ ní kí ìyà máa jẹ ọmọ aládé lọ, tẹ́ ẹ sì rí ohunkóhun ṣe sí láti dáwọ́ ìyà dúró, tẹ́ ẹ ní kí ìyà máa jẹ wọ́n lọ. Àdàbí àyàfi tẹ́bi ò bá pọ̀ ọmọ aládé, àdàbí àyàfi tọ́mọ aládé ò bá máa ráre, àdàbí àyàfi tí kò jíjò bá máa pọ̀ ọmọ aládé. Gbogbo ẹ̀yin tẹ́ lọ́wọ́ sí ìjìyà yẹn láti àkókò yìí lọ, ilẹ̀ kó dìde kó máa ṣọwọ́ òdì sí yín, afẹ́fẹ́ kó dìde kó máa ṣọwọ́ òdì sí yín, oòrùn kó dìde kó máa ṣọwọ́ òdì sí yín, ilẹ̀ kó dìde kó máa ṣọwọ́ òdì sí yín, òkè kó dìde kó ṣọwọ́ òdì sí yín, iná kó dìde kó ṣọwọ́ òdì sí yín, atẹ́gùn kó dìde kó ṣọwọ́ òdì sí yín, ọjọ́ kó dìde kó ṣọwọ́ òdì sí yín, àárọ̀ ọ̀sán alẹ́ mo ní kó dìde kó máa ṣọwọ́ òdì sí yín. Bẹ́ẹ̀ ló máa rí, kò ní yí padà. Àṣẹ́gun. Nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè, ṣùgbọ́n ìgbékalẹ̀ àwọn amúnisìn ni. Orílẹ̀-èdè ní ọgọ́rùn èrò tí ìran kan, ìtàn kan, àṣà kan, èdè kan àti ilẹ̀ àjogúnbá kan pa wọ́n pọ̀. Ní ìdojúkọ sí ètò àtọwọ́dá wà fún kí nǹkan kan lè ṣẹlẹ̀ bí wọ́n ti tò ó tẹ́lẹ̀ láti ṣẹlẹ̀, tàbí ìlànà fún bí ohun kan á ṣe lè ṣẹlẹ̀. Ṣé ó yé wa? Àwọn ọ̀daràn wo ni wọ́n sọ pé àwọn tún ń ṣe petition o? Ọmọ Yorùbá àbẹ́ orí, báwo ni àwọn kan ṣe ya ọ̀daràn báyìí ná? Kí ló ń ṣe wọ́n? Àwa IYP Indigenous Yoruba People ti DRY Democratic Republic of the Yorùbá, àwa ti ṣe petition sẹ́yìn ó ti lé ní ọdún 2 àbọ̀ báyìí. A bẹ̀rẹ̀ petition wa ní ọjọ́ 8 oṣù Ẹrẹ́nà 2022, a sì parí ẹ̀ ní ọjọ́ 27 oṣù Èbìbí 2022. Ó ti lé ní ọdún 2 àbọ̀ sẹ́yìn báyìí tí a ti parí petition. Ní kíá sì ni màmá wa ìyáàfin Modúpẹ́ Onítìrí Abíọ́lá ti gbé petition wa tí wọ́n ti gbé wọ United Nations. Àwọn ọ̀daràn wo ni wọ́n sọ wípé àwọn tún gbé petition kan síta báyìí? Kí gbogbo ayé ó mọ̀ o, kí ọmọ Yorùbá ó sì mọ̀. Gbogbo àwọn tí wọ́n wà nídìí ayédèrú petition yìí ọ̀daràn paraku pátápátá ni wọ́n o. Wọ́n ń fi ọkàn àwọn èèyàn kúrò lójú ọ̀nà ni o, distraction. Ọmọ Yorùbá, gbogbo IYP ẹ má ṣe bá wọn lọ́wọ́ sí petition kankan o. Ẹ má ṣe tẹ ibi tí wọ́n ní kí wọ́n tẹ̀ níbẹ̀. Ẹ má ṣe click ẹ o. Ẹ má ṣe click ẹ rárá.
tẹ bá kílíkì ẹ̀ date ìjọ tó kílíkì ẹ̀ ó máa hàn o. ẹ má ṣe jẹ́ kí wọ́n kó tiwọn bá yín o. àwọn tí wọ́n bá dán wò wọn ò ní mú jẹ o. ṣùgbọ́n ọmọ Yorùbá nǹkan kan ní kí ẹ jọ̀wọ́ kí ẹ bá wa ṣe. tí ẹ bá mọ àwọn tí wọ́n wà ní ìdí ayédèrú petition yìí ẹ bá wa ṣe ìwádìí. tí ẹ bá ti mọ àwọn tí wọ́n wà nídìí ẹ̀ ẹ jọ̀wọ́ ẹ bá wa fi orúkọ wọn ránṣẹ́ sí email adelé wa adeledry2022@gmail.com adeledry2022@gmail.com ẹ fi ránṣẹ́ síbẹ̀. àwọn ọ̀daràn wọ̀nyí wọ́n tún dá ọ̀ràn náà títí wọ́n fi orúkọ tí à ń lò nígbà tí a ṣe petition tiwa òmìnira Yorùbá 2022 òun ni wọ́n tún kọ sí ayédèrú petition tiwọn yìí. ẹ má ṣe kílíkì link tó wà níbẹ̀ o. tí wọ́n bá tilẹ̀ kọ Yorùbá Nation sí tí ẹ ò bá ti rí DRY níbẹ̀ ẹ má ṣe bá wọn lọ́wọ́ sí. bí wọ́n bá kọ DRY pàápàá tí ẹ ò rí mọ̀mọ́ wa Mua níbẹ̀ tí ẹ ò rí olórí Adélé níbẹ̀ ẹ má ṣe bá wọn lọ́wọ́ sí. ẹ wá gbọ́ o orílẹ̀-èdè ni wá o Democratic Republic of the Yorùbá gbogbo ayé ló mọ̀ o. ọ̀rọ̀ tiwa ti kúrò ní ìpele petition o ó ti kúrò ní ìpele ìrìn àjò movement. a ti di orílẹ̀-èdè láti 20 oṣù Bélú 2022. bẹ́ẹ̀ ni a sì ti bẹ̀rẹ̀ ìṣàkóso tiwa tí gbogbo ayé sì ti mọ̀ láti ọjọ́ 12 oṣù Igbe 2024. ẹ má ṣe jẹ́ kí wọ́n tàn yín jẹ pẹ̀lú òmìnira Yorùbá 2022 tí wọ́n kọ sí ayédèrú petition náà o. kì í ṣe DRY ló gbé síta o. àwọn ọ̀tá ni. ẹ má ṣe gbàgbé o kí ẹ ṣe ìwádìí àwọn tí ó wà nídìí ẹ̀ kí ẹ fi orúkọ wọn ránṣẹ́ sí adeledry2022@gmail.com. kí ẹ sì máa fura gbogbo ibi tí ẹ bá ti rí àwọn tó ń ṣe ohunkóhun bóyá wọ́n ń kóra wọn jọ ní ọ̀nà tí ẹ mọ̀ pé wọn ò ní ẹ̀tọ́ láti ṣe bẹ́ẹ̀. ẹ kàn sí email adeledry2022@gmail.com kí ẹ fi ẹjọ́ wọn sùn. kéré o bóyá o ìròyìn láti amóhùnmáwòrán orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá kéré o. ṣáájú ẹ gbọ́ kókó inú ìròyìn. èdè Yorùbá. lára àwọn àǹfààní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ohun tí a máa gbéyẹ̀wò lónìí ni IYP yóò ní ẹ̀tọ́ sí ojúlówó ní DRY. ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. èdè Yorùbá ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá Democratic Republic of the Yorùbá DRY. èdè Yorùbá nìkan ni èdè gbogbo nǹkan tí a bá ń ṣe. èdè wa jẹ́ ohùn àti ọ̀rọ̀ tí Olódùmarè fi sí inú wa ẹ̀mí wa àti ahọ́n wa gẹ́gẹ́ bí ìṣẹ̀dálẹ̀ wa láti àtètèkọ́ṣe. nínú èdè wa ni oríire ìran Yorùbá wà. nínú èdè wa ni ọgbọ́n àtinúdá ìran Yorùbá wà. oríṣiríṣi ohun tí ó wà nínú èdè wa kò ṣeé fi ẹnu sọ tán. ibẹ̀ ni gbogbo ohun tí ó jẹ mọ́ àyànmọ́ àmútọ̀runwá ìran Yorùbá tí máa jẹyọ tí a bá ti ń sọ èdè náà. yálà ní ilé-iṣẹ́ ní ilé ẹ̀kọ́ ní ilé ìtajà àti níbi gbogbo káàkiri ilẹ̀ Yorùbá. èdè Yorùbá nìkan ni èdè gbogbo nǹkan tí a bá ń ṣe. màmá wa ìyáàfin Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá ti jẹ́ ká mọ pàtàkì sísọ èdè abínibí wa àti wípé èdè ni ìdánimọ̀ ẹni. ìdí nìyẹn tí wọ́n fi ń pè wá ní orílẹ̀-èdè. orí ilẹ̀ tí èdè abínibí kan náà pa wọ́n pọ̀ tí ó sì pa wọ́n pọ̀ mọ́ ilẹ̀ náà àti àwa àti ilẹ̀ àwọn baba ńlá wa ilẹ̀ àjogúnbá wa èdè kan náà yìí ni ó so wá pọ̀. orílẹ̀-èdè tó bá sì ti sọ èdè rẹ̀ nù orílẹ̀-èdè bẹ́ẹ̀ ti sọ ìdánimọ̀ rẹ̀ nù nítorí náà a gbọ́dọ̀ mú èdè wa ní pàtàkì. ní ilé ẹ̀kọ́ tí a bá ń fi èdè abínibí kọ́ àwọn ọmọ ní ilé ẹ̀kọ́ yóò jẹ́ kí ó yé wọn dáadáa. wọ́n á sì tún ní ọgbọ́n àtinúdá tí ó máa jẹyọ láti pé wọ́n ń gba ẹ̀kọ́ pẹ̀lú èdè abínibí wọn. èdè Yorùbá pọ́nbélé ni a ó máa sọ sí àwọn ọmọ wa láti kékeré.
kò ní sí mọ́ pé à ń fi ìrònú oko ẹrú sí wọn ní ọpọlọ torí a ò ní fi èdè mìíràn kọ́ wọn. màmá wa ti sọ fún wa wípé àlàkalẹ̀ ètò ìṣàkóso tí Olódùmarè gbélé wọn lọ́wọ́ yóò dá wa padà sí orírun wa, èyí tí èdè wa sì jẹ́ ọ̀kan gbòógì. A ó padà sí ohun gbogbo tí ó jẹ́ ti ìṣẹ̀dálẹ̀ wa kí a lè wọ inú ògo tí Olódùmarè yà sọ́tọ̀ fún ìran wa, ìran Yorùbá, kí a lè jẹ́ ẹni tí Olódùmarè rán wa wá sáyé láti jẹ́, kí àwọn mìíràn yéé kó wa lẹ́rú mọ́, torí bí wọ́n bá ti fi èdè tiwọn sí wa lẹ́nu ó tán nìyẹn, wọ́n ti dínà ìṣelógo wa gẹ́gẹ́ bí Yorùbá. Èdè wa jẹ́ ọ̀kan gbòógì nínú ohun orísun wa. Fún ìdí èyí, gbogbo àwa tí èdè Yorùbá wa kò dán mọ́rán tó, ẹ jẹ́ kí a lọ máa ṣe àtúnṣe, nítorí orílẹ̀-èdè DRY kò ní gba sísọ èdè mìíràn láàyè nínú ohun gbogbo, iṣẹ́ àkọsílẹ̀ tàbí àdéhùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní orílẹ̀-èdè DRY, èdè Yorùbá nìkan ni a ó máa sọ. Kí a má sọ pé a ti dàgbà jù láti ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí kọ́ èdè Yorùbá. Ẹ jẹ́ kí a yọ ìrònú ẹrú kúrò nínú ọpọlọ wa, kí èdè Yorùbá ó jẹ́ ohun tí a fún ara wa ní iṣẹ́ ṣe lórí, pé òun ni èdè tí a gbọ́dọ̀ mọ̀ nínú lóde. Bí a bá ṣe ń sọ èdè abínibí wa ni yóò fún èdè wa ní àpọ́nlé àti iyì káàkiri àgbáyé. Èdè, orílẹ̀-èdè, àgbájọpọ̀ àwọn ènìyàn kan tí wọ́n ń sọ èdè kan náà lẹ́nu, ó ní wọ́n ń pè ní orílẹ̀-èdè. Níwọ̀nba àgbà tó jẹ́ pé orílẹ̀-èdè Democratic Republic of the Yorùbá ni wá, gbogbo àwa tẹ́dẹ̀ wa ò dán mọ́rán, gbogbo àwa tá a ti sọ èdè wa nù nítorí oko ẹrú tá a wọ̀ lọ, ẹ jẹ́ ká wára wa rí. Èdè ni ìdánimọ̀ ẹni, gbogbo ìgbà ni màmá wa ń sọ fún wa. Èdè ló máa sọrú ẹni tó jẹ́, ibo ló ti wá. Yálà nílé iṣẹ́ wa ni, nílé ẹ̀kọ́ wa ni, ibi tá a ti ń tajà ni, èdè Yorùbá ni gbogbo wa máa sọ lẹ́nu, tá ò ní sọ àmúlùmọ́là. Màmá wa ti sọ fún wa pé èdè abínibí ẹni, tá a bá ti sọnù àti sọ ìdánimọ̀ ẹni nù. A gbọ́dọ̀ tún èdè wa ṣe, gbogbo àwa tá ò lè sọ kó dán mọ́rán lẹ́nu wa, gbogbo àwa tá ò lọ sọ èdè Yorùbá ní ìṣẹ́jú méjì ká má fi òyìnbó bí ìlà mẹ́wàá ká má fi kún, ẹ jẹ́ ká padà ṣe àtúnṣe. Kò sí nǹkan tí a ò lè túnṣe, àfi tí ò bá wù wá láti ṣe àtúnṣe ẹ̀. Ẹ jẹ́ ká túnṣe. Tá a bá túnṣe, òun lá lè ran àwọn ọmọ wa náà lọ́wọ́ láti inú ilé. Nítorí wípé èdè ẹni ni ìjánu ẹni. Nílé ẹ̀kọ́, èdè Yorùbá ni wọ́n fi máa kọ́ àwọn ọmọ wa. Ìgbà táwọn òbí ò bá ràn wọ́n lọ́wọ́ láti ilé ká ti tètè máa fi yé wọn, báwo ló ṣe tún fẹ́ tètè yé wọn nílé ẹ̀kọ́? Bẹ́ẹ̀ èdè Yorùbá táwọn ní ká máa fi kọ́ àwọn ọmọ nílé ẹ̀kọ́, kí ẹ̀kọ́ wọn ó lè yé wọn dáadáa, kí wọn ó lè ní àṣeyọrí tó dára, tí wọn ó fi lè gbé ògo orílẹ̀-èdè wa ga ni. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ran àwọn ọmọ wa lọ́wọ́. Àwa tá a bá mọ̀ pé èdè wa ò já gaara, táwa gan ò lè sọ dáadáa, ẹ jẹ́ ká wọ́n àwọn agbanikọ́ lábẹ́ ilé tí wọ́n mọ̀ bá wa kọ́ àwọn ọmọ wa, táwa gan pàápàá tuntun kọ́, nítorí pé ó ṣe pàtàkì. Èdè wa ni ìdánimọ̀ wa. Àkókò nìyí láti ṣe àtúnṣe. Gbogbo ibi tá a bá rìn sí, ẹ jẹ́ kí wọ́n mọ̀ wá lọ́mọ Yorùbá. Ẹ má ṣe jẹ́ kójú ó tì wá láti sọ pé ọmọ Yorùbá ni wá. Èdè wa ò kì í ṣe fànákúlà. Èdè àwọn amúnisìn ni fànákúlà. Èdè tiwa ìjìnlẹ̀ èdè ni. Èdè tó nítumọ̀, èdè tó ní ìbùkún ni, òun la fi bí wa. A sì ti kúrò lóko ẹrú. Níwọ̀nba àgbà tá a ti padà sí orírun wa. Èdè wa sì ni orírun wa. Ẹ jẹ́ ká padà síbẹ̀ ká máa sọ kó dán mọ́rán. Ẹ ran àwọn ọmọ wa lọ́wọ́ kí wọ́n lè tètè ṣoríire. Ẹ ṣe àtúnṣe ní tara yín, torí ńlẹ́ fi máa kọ iṣẹ́ lẹ́nu iṣẹ́, òun lẹ́sìn máa sọ. Ṣẹ́ni tí Yorùbá rẹ̀ ọ̀bá wá dán mọ́rán, ṣé kò ti fẹ́ sọ iṣẹ́ rẹ̀ nù? Ẹ jẹ́ ká ranra wa lọ́wọ́ o. Ẹ gba agbanikọ́ kí wọ́n máa kọ́ yín nílé nírọ̀lẹ́, wọ́n á sì máa kọ́ àwọn ọmọ yín. Ẹ má jẹ́ kí a fi ọwọ́ òsì júwe ilé bàbá wa mọ́. Abínibí wa ni, ó sì ṣe pàtàkì ká mọ̀ ọ́n. Àwa nìkan la lè sọ fún ènìyàn pé bí èdè mi ṣe rí nì, bí ìlú mi ṣe rí leléyìí.
ṣùgbọ́n gbà táwọn náà bá da òyìnbó palẹ̀ pẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ a fẹ́ kí wọ́n mọ̀ pé Yorùbá ni wá, ìyẹn ni pé ojú ń tì yín nìyẹn láti sọ pé ẹjọ́ mọ Yorùbá. Ojú ò tì èmi o, ẹ jẹ́ ká gbé ohun tá a ní lárugẹ, ẹ jẹ́ ká sọ èdè wa lẹ́nu. Ọlọ́run á sì fi kọ́ wa, á fi yé wa, nítorí pé ìgbà ìmọ̀ wa tó ti sọnù á ti padà tají, á ti padà sórísun wa. Nítorí náà bá a ṣe ń sọ bẹ́ẹ̀ ni àwọn onílẹ̀ wọn á bẹ̀rẹ̀ sí máa fi yé wa sí i. Ẹ jẹ́ ká gbé èdè wa lárugẹ. Màmá wa olóyè ìyáàfin Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá Moa ṣe máa ń sọ wípé lẹ́yìn Ọlọ́run Olódùmarè Yorùbá ni àkọ́kọ́. èyí túmọ̀ sí pé ọmọ Yorùbá ni àkọ́kọ́ máa ronú rẹ̀, ìran Yorùbá ni àkọ́kọ́ máa ronú rẹ̀, ìgbélékè orílẹ̀-èdè Yorùbá ni àkọ́kọ́ máa ronú rẹ̀, tí a sì máa ṣiṣẹ́ tọ́ ní gbogbo ìgbà ní gbogbo ọ̀nà lẹ́yìn Olódùmarè. Nínú ohun gbogbo tí ó bá ti ń jáde ní orílẹ̀-èdè wa, orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, IYP ni a kọ́kọ́ ní ẹ̀tọ́ sí i. Kì í ṣe pàǹdà, ojúlówó oúnjẹ, ojúlówó ọkọ̀ ayọ́kẹ́lẹ́, ojúlówó ibùgbé, ojúlówó àwọn nǹkan ìgbáyégbádùn fún gbogbo ojúlówó ọmọ Yorùbá. Nínú ètò ọ̀gbìn Yorùbá ni àkọ́kọ́, ohun gbogbo tí a bá ń ṣe jáde Yorùbá ni àkọ́kọ́, ní iléeṣẹ́ wa gbogbo Yorùbá ni àkọ́kọ́, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọjọ́ ti pẹ́ tí ìran Yorùbá ti ń jìyà nípasẹ̀ àwọn tí wọ́n pera wọn ní aṣíwájú tàbí àwọn tí wọ́n pera wọn ní adarí ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n Olódùmarè wá sọ wípé ní déédé ìgbà yìí àti ní déédé àsìkò yìí ni kí a padà sí orísun wa, kí a sì kúrò nínú ìyà àti òṣì. Kí ohunkóhun tó lè bọ́dì sí orílẹ̀-èdè mìíràn, ọmọ Yorùbá á ti jẹ àjẹyó àti àjẹyìrá tàbí ohun tí orílẹ̀-èdè Yorùbá bá ń ṣe jáde ní DRY. Ìyà kò tọ́ sí wa, òṣì kò tọ́ sí wa. Àwa ni a ní ilẹ̀ wa, nítorí èyí àwa ni onílé, àwa ni onílẹ̀. A ò gbé nǹkan wa fún àjèjì mọ́. Àjèjì kò sì lè wá fi ọwọ́ lálẹ̀ fún wa mọ́. Àwa ni a máa sọ fún àjèjì tí ó bá fẹ́ gbé ní ilẹ̀ wa ibi tí ó máa dé dúró, ibi tí ó máa rìn sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Olódùmarè ti sọ pé kí a kúrò nínú ìyà. Ìdí nìyí tó fi gbé màmá wa Moa dìde, ó sì fún wọn ní àlàkalẹ̀ ètò ìṣàkóso tí yóò mú ìdẹ̀rùn bá gbogbo ojúlówó ọmọ ìbílẹ̀ Yorùbá, Indigenous Yorùbá People IYP ti orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, Democratic Republic of the Yorùbá. Ní kété tí àwọn adélé wa bá ti wọlé sí oríkò iléeṣẹ́ ìṣàkóso wa gbogbo láti máa tẹ̀síwájú nínú iṣẹ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ láti ọjọ́ 12 oṣù Igbe 2024, ètò ìgbé ayé ìrọ̀rùn ti wà lọ́kan òjọ̀kan fún IYP ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, Democratic Republic of the Yorùbá DRY. Ìgbé ayé ìrọ̀rùn ti dé fún gbogbo mùtúmùwà ní ilẹ̀ Yorùbá. Àìróúnjẹjẹ ti di ìgbàgbé, òṣì, ikú àìtọ́jọ́, ìwà ọ̀daràn láàrin àwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ti di ohun àfisẹ́yìn tí egungun fi aṣọ rẹ̀. Gbogbo àwọn ọ̀dọ́ IYP ni yóò ní iṣẹ́ tó dára. Bẹ́ẹ̀ sì ni ẹnìkọ̀ọ̀kan tí ọjọ́ orí rẹ̀ bá ti pé ọmọ ọdún 21 yóò ní ẹ̀tọ́ sí ilẹ̀ lọ́fẹ̀ẹ́. Ìṣàkóso DRY yóò sì tún ṣe àtìlẹ́yìn fún wọn láti kọ́ ilé náà. Gbogbo wa ni a ní ẹ̀tọ́ sí oúnjẹ tó dára lásìkò, ìwòsàn ọ̀fẹ́, àyíká tó dára, ilé ẹ̀kọ́ ọ̀fẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣé a mọ̀ wípé ohunkóhun tí Olódùmarè bá ṣe tó bá ṣe àgbékalẹ̀ rẹ̀ dáradára ni? Nítorí náà gbogbo ọmọ aládé ẹ lọ fi ọkàn balẹ̀, àti dé èbúté ògo. Gbogbo Yorùbá ló máa rí tirẹ̀ ṣe ní ilẹ̀ wa. Kò sí IYP tí yóò tún ṣe ẹrú mọ́, àfi àwọn tí ìdílé wọn bá ti dálẹ̀ Yorùbá. Nítorí náà ẹ jẹ́ kí a fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn adélé wa, kí a sì yàgò fún ohunkóhun tó lè mú ìfàsẹ́yìn bá orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, Democratic Republic of the Yorùbá DRY. Ẹ jẹ́ kí gbogbo IYP ti DRY fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn adélé wa kí a lè gbé ìgbé ayé ìrọ̀rùn láàrin ìlú àti ní ìgbèríko gbogbo, pẹ̀lú ètò ààbò tó péye
lórí àwọn dúkìá wa. ìbùkún ni fún orílẹ̀-èdè mi, orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá DRY. gbogbo ẹni tó bá mọ inú rò, ọpẹ́ náà ni ó máa dá lójoojúmọ́. ìdí ọpẹ́ wa rèé lónìí pé ayọ̀ ni tiwa lójoojúmọ́, gẹ́gẹ́ bí màmá wa mua màmá olóyè ìyáàfin Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá bí wọ́n ṣe ń fi wá lọ́kàn balẹ̀, tí wọ́n ń sọ fún wa pé nínú ohun gbogbo àní Yorùbá ni àkọ́kọ́. bàbá ronú, kọ́kọ́ ronú Yorùbá, think Yorùbá first. nínú gbogbo ìdáwọ́lé rẹ, kọ́kọ́ ronú Yorùbá. níwọ̀nba àgbà tí mọ̀mọ́ ti kó wa jáde padà wá sílé àjogúnbá wa láì farapa, lẹ́yìn àìmọye ọdún tá a ti wà nínú ìpọ́njú, ìṣẹ́, òṣì, ìyà tá ò tiẹ̀ nírètí pa lè bọ́ ń bẹ̀ mọ́. ṣùgbọ́n tí ìyanu yìí ṣẹlẹ̀, màmá wa ní Yorùbá ni àkọ́kọ́ nínú ohun gbogbo. àfi kí ọmọ Yorùbá, àwọn ọmọ aládé, ká kọ́kọ́ jẹ̀gbádùn, kí ara kọ́kọ́ tù wá, tí ó sì ní sí ìnira fún wa mọ́ títí láé. ohun gbogbo lórílẹ̀‐èdè wa, orílẹ̀‐èdè olómìnira tiwantiwa ti Yorùbá, Democratic Republic of the Yorùbá DRY, àwa Indigenous Yorùbá People IYP, àti wọ ayé ìrọ̀rùn tí ò sí ẹnikẹ́ni tó máa yẹ̀ wá lọ́wọ́ ẹ̀ wò. ohun gbogbo tí ó rọ̀ wá lọ́rùn ni. olórí òjòrí ni màmá wa pè é, àparò kan ò sì gorí ebè. gbogbo wa ní ìbámu ni a ní ìdọ́gba sí gbogbo ẹ̀tọ́ lórílẹ̀‐èdè wa. èyí fi wá lọ́kàn balẹ̀ pé ìdẹ̀rùn ti dé. ẹ̀yin ọ̀dọ́ wa, ẹ dìde, ẹ gbógo jáde. ojoojúmọ́ là ń sọ bẹ́ẹ̀ pé ẹ gbé ògo yín jáde, kí òkìkí ilẹ̀ olómìnira kó bẹ̀rẹ̀ sí máa kàn káàkiri gbogbo àgbáyé, nítorí pé ọmọ ológo ni yín. màmá wa ní àyè wà fún yín láti lo ògo yín. ìrànlọ́wọ́ wà láti ṣe ìrọ̀rùn fún yín. owó wà láì ní èlé lórí. ẹ ó sì ṣe ohun gbogbo, ẹ san padà bó ṣe rọ̀ yín lọ́rùn ni. ẹ ṣe ohun gbogbo pẹ̀lú ìrọ̀rùn tí oníkálukú àmọ̀pọ̀ náà dá sínú ọlá ní DRY. nítorí pé òye tó ní tí wọ́n lérò pé ó kéré, kò kéré o. tí wọ́n bá mú kékeré tiẹ̀, téèyàn bíi 9 mi náà tún mú kékeré jọ, ẹ rí wípé ó ti di òkìkí nílé àwọn ọmọ aládé. ìdùnnú tá à ń lò yìí, Olódùmarè ò ní jẹ́ ó dìbànújẹ́ fún wa, nítorí pé a ti rí wípé iwájú wa dára, ẹ̀yìn wa sunwọ̀n. àwọn apanilẹ́kúnjayé wọn ò lágbára lórí wa mọ́. ayọ̀ wa ò ní dìbàjẹ́ lórílẹ̀‐èdè DRY. gbogbo nǹkan tá a nílò fún ìrọ̀rùn, ẹ̀kọ́ ọ̀fẹ́, ìwòsàn ọ̀fẹ́. ẹ̀yin ọ̀dọ́, ọba ti pọ́nmọ ọdún 21 ó gbalẹ̀ rẹ lọ́fẹ̀ẹ́. wọ́n á tún ṣàtìlẹ́yìn fún ẹ láti kọ́ ọ. kí ló dùn tó yìí? ohun gbogbo tí ó rọ̀ wá lọ́rùn, tí gbogbo wa ò ní mà lápá tí ẹ ń ṣe é, òun ni wọ́n ṣe ètò rẹ̀ sílẹ̀ fún wa. ẹ má jẹ́ kẹ́nikẹ́ni fà sẹ́yìn, ẹ jẹ́ kí gbogbo wa ó dìde. ẹ wá gbọ́ èèmọ̀ yìí o. ètò amúnisìn tí kìí ṣe ìlú, tí kìí ṣe orílẹ̀-èdè, wọ́n ń jẹ gàba lórí ilẹ̀ orílẹ̀-èdè aṣàkóso ara ẹni, Democratic Republic of the Yorùbá. ẹ máa kúrò ńbẹ̀ o, Nàìjíríà, ẹ máa kúrò ńbẹ̀. ẹ̀yin èèyàn wa IYP, Indigenous Yorùbá People, ẹ wá gbọ́ ìrẹ́jẹ tí ajẹgàba gbésùmọ̀mí Nàìjíríà ń ṣe fún DRY. ní òtítọ́ àti ní òdodo, a ò sí lára Nàìjíríà mọ́ láti 20 oṣù Bélú 2022. bẹ́ẹ̀ ni a ti bẹ̀rẹ̀ ìṣàkóso ara ẹni tiwa láti ọjọ́ 12 oṣù Igbe 2024. àwa ni Democratic Republic of the Yorùbá, tí gbogbo àgbáyé sì mọ̀ wá bẹ́ẹ̀. a yàtọ̀ sí Nàìjíríà pátápátá, àwọn náà sì mọ̀. ṣùgbọ́n wọ́n ń fi agídí jẹgàba sórí ilẹ̀ wa, láti Ògùn dé Èkó dé ìṣèjọba Ọ̀yọ́ ti àtijọ́. wọ́n ń jẹgàba ní Èkìtì àti Oǹdó, Ọ̀ṣun àti Ìbàdàn. ṣùgbọ́n a mọ̀ pé Olódùmarè máa ràn wá lọ́wọ́ síwájú sí i. a máa ṣí ìdí Nàìjíríà kúrò ní gbogbo ilé ìṣàkóso wa pátápátá ní àìpẹ́.
ẹ wá wo àpẹẹrẹ ara ìrẹ́jẹ tí àwọn agbésùmọ̀mí nàìjíríà wọ̀nyí ń rẹ́ ọmọ ìbílẹ̀ yorùbá ti Democratic Republic of the Yorùbá tí wọ́n ń rẹ́ wa jẹ. Wọ́n ń kà wá mọ́ nàìjíríà nígbà tí a kì í ṣe nàìjíríà. Ní oṣù Ògún 2024 tí a wà nínú rẹ̀ yìí, oṣù 4 gbáko tí a ti bẹ̀rẹ̀ ìṣàkóso ara ẹni tiwa nìyẹn o. Àwọn ètò amúnisìn tí wọ́n ń pè ní nàìjíríà yìí tí kì í ṣe ìlú tí kì í sì ṣe orílẹ̀-èdè, wọ́n sì pàpà ń ka ilẹ̀ DRY mọ́ nàìjíríà. Kì í ṣe èyí nìkan, wọ́n tún wá gbé ìròyìn kan síta láti iléeṣẹ́ tó ń pa owó wọlé fún wọn, FIRS, Federal Inland Revenue Service, ti ọ̀dọ̀ wọn lọ́hùn-ún. Ìròyìn náà wà nípa àwọn ìpínlẹ̀ 20 ní àwọn ìpínlẹ̀ ọ̀hún bí wọ́n ṣe pè wọ́n, tí owó èlé lórí ọjà títà èyí tí wọ́n pè ní VAT tí ó wọlé sí àpò nàìjíríà ní oṣù náà tí ó ti pọ̀ jù. 20 ìpínlẹ̀ tí owó VAT ti pọ̀ jù tí ó wọlé fún nàìjíríà, tí wọ́n sì ń ka àwọn ìpínlẹ̀ tiwa mọ́ láì ṣe nàìjíríà níwá. Wọ́n sì wá ka ìpínlẹ̀ wa, ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Ìbàdàn, èyí tí wọ́n pè pẹ̀lú ẹnu ìjẹgàba wọn tí wọ́n pè ní ìpínlẹ̀ Ọ̀yọ́, àti ìpínlẹ̀ Èkìtì. Àwọn ìpínlẹ̀ DRY mẹ́ta yìí ni wọ́n kà mọ́ àwọn 20 ìpínlẹ̀ tí èlé owó ọjà VAT ti wọlé jùlọ fún nàìjíríà ní oṣù náà. Kí a máa rẹ́ni jẹ, kí a tún máa fi hàn ìwọ̀sí gbáà. Ẹ wá gbọ́ o, èló ni wọ́n sọ pé agbésùmọ̀mí wọn pé wọ́n rí ní ìpínlẹ̀ Èkó ní oṣù ọ̀hún o. Wọ́n ní àwọn rí 2,209 bílíọ̀nù náírà, ó tún lé díẹ̀ pàápàá, 249.77 billion naira, 249.77 billion naira ni wọ́n rí ní ìpínlẹ̀ Èkó ní VAT nìkan ní oṣù kan oṣù. Owó ọmọ Yorùbá nìyẹn o. Owó IYP ti DRY tí ó jẹ́ VAT nìkan ní oṣù kan péré ní ìpínlẹ̀ Èkó nìkan. Ẹ̀yin tí ẹ sọ pé kí ni a máa jẹ ní DRY, ṣé ọpọlọ yín ti ń ṣí? Ṣé ẹ ti mọ nǹkan tí a máa jẹ báyìí? Ṣùgbọ́n ẹ wá wo ìrẹ́jẹ o. Yàtọ̀ sí pé wọ́n ti ń kà wá mọ́ ara wọn, ìyẹn ni ìrẹ́jẹ àkọ́kọ́, èyí tí wọ́n sì jìyà sí ní àìpẹ́. Lẹ́yìn ìgbà tí wọ́n ti gba 2,200 bílíọ̀nù náírà, 249.77 billion naira láti Èkó nínú oṣù náà, èló ni wọ́n fún Èkó láti fi ṣe ìtọ́jú ará ìlú nínú owó náà o. Wọ́n fún Èkó ní 40 bílíọ̀nù péré, 40 billion naira. Wọ́n gba 249.77 billion ní Èkó, wọ́n dá 40 billion naira péré padà fún Èkó láti ṣe ìtọ́jú ará ìlú. Èyí túmọ̀ sí pé tí a bá dá ohun tí wọ́n kó láti Èkó sí ọ̀nà 6, wọ́n kó ọ̀nà 5 dání sí Nàìjíríà wọn lọ́hùn. Wọ́n dá ọ̀nà kan péré padà sí Èkó fún ìtọ́jú ará ìlú. Ẹ̀yin tí ẹ pera yín lọ́ba, àtẹ̀yin tí ẹ pera yín ní gómìnà ajẹgàba, ìparun yín pátápátá ó ti dé. Ẹ wá wo ìpínlẹ̀ Kánò wọn lọ́hùn o, tí ó jẹ́ pé ohun tí Nàìjíríà wọn ọ̀hún rí kó ní Kánò kò tilẹ̀ pé bílíọ̀nù 5, 4.65 billion. Èló ni wọ́n fún Kánò? Ó fẹ́rẹ̀ẹ́ tó bílíọ̀nù 10 tí wọ́n fún Kánò, 9.71 billion. Níbo ni wọ́n ti wá rí ó lé ní bílíọ̀nù 5 náírà tí wọ́n fi kún owó tí wọ́n rí gbà ní Kánò tí wọ́n wá dá padà fún Kánò ọ̀hún láti fi tọ́jú ará ìlú o? Ó ti yé yín. Ṣé ẹ rántí pé ìdá 5 nínú 6 owó tí wọ́n kó ní Èkó ni wọn ò dá padà? Ó ti yé yín. Ká mọ́ wo Yorùbá, ká lọ fún àwọn tí kìí ṣe Yorùbá. Iṣẹ́ ètò amúnisìn tí wọ́n pè ní Nàìjíríà nìyẹn. Ó ti yé wa. Ẹ jẹ́ kí a wá wo ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó lé ní 20 bílíọ̀nù náírà, 20.11 billion tí Nàìjíríà kó ní ìpínlẹ̀ Ìbàdàn wa tí ajẹgàba wọn ń pè ní Ọ̀yọ́. Ṣùgbọ́n èló ni wọ́n dá padà sí ìpínlẹ̀ Ìbàdàn tí wọ́n jẹ gàba sí?
iye tí wọ́n dá padà kò pé bílíọ̀nù mẹ́wàá 9.46 billion lẹ́yìn ìgbà tí wọ́n ti kó 20.11 billion. níbo ni ó lé ní bílíọ̀nù 5 náírà tó kù wà o? wọ́n ti fi gbádùn ara wọn ní Nàìjíríà lọ́hùn-ún. ó lé ní bílíọ̀nù 10 tí ẹni wọ́n ti fi gbádùn ara wọn ní Nàìjíríà lọ́hùn-ún. torí Zamfara tí ó jẹ́ pé iye tí wọ́n rí níbẹ̀ kò tilẹ̀ pé bílíọ̀nù kan. ní Zamfara ní Nàìjíríà 432.8 million kì í ṣe bílíọ̀nù, mílíọ̀nù, kò pé bílíọ̀nù kan. owó tí wọ́n dá padà fún Zamfara láti fi tọ́jú ara wọn ó lé ní bílíọ̀nù 5 tí wọ́n fún wọn o, 5.65 billion. bẹ́ẹ̀ 432.8 million péré tí ò pé bílíọ̀nù ni wọ́n rí gbà níbẹ̀. èyí túmọ̀ sí pé ìlọ́po 13 iye tí wọ́n rí ní Zamfara ni wọ́n dá padà síbẹ̀ o fún ìtọ́jú ará ìlú wọn níbẹ̀. níbo ni wọ́n ti rí? àwọn tí wọ́n ń gbà lọ́dọ̀ Yorùbá yẹn náà ni. gbogbo ẹ̀yin tí ẹ ní ẹ ò fẹ́ kí ìṣàkóso adelé wa kó wọnú secretariat wa, ẹ ṣègbé. tí a bá wá ka ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Ìbàdàn àti ìpínlẹ̀ Èkìtì, 273.54 billion. èyí túmọ̀ sí 287 ní bílíọ̀nù owó tí Nàìjíríà rí láti ìpínlẹ̀ 3 ilẹ̀ DRY. ṣùgbọ́n iye tí wọ́n dá padà fún ìtọ́jú ará ìlú ní ìpínlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ó jẹ́ 55.22 billion. èyí ni ní 55 bílíọ̀nù péré. ẹ jọ̀wọ́, níbo ni 218.2 billion yòókù ń bolo pòórá sí? 200 bílíọ̀nù ó dín méjì bó nìyẹn pòórá sí? ó ti yé wa pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tí a ti sọ wọ̀nyí. owó Yorùbá ni wọ́n ń kó lọ sí òkè ọ̀hún ní Nàìjíríà. Nàìjíríà, ẹ kúrò ní orí ilé iṣẹ́ ìṣàkóso wa. àwa ni a nílẹ̀, ẹ kúrò ní ilẹ̀ wa. a gbọ́ o Nàìjíríà pé ẹ̀yin àti orílẹ̀-èdè France ti jìjọ buwọ́lùwé èyí tí ẹ ní àdéhùn ìbáṣepọ̀ lórí ọ̀rọ̀ àlùmọ́ọ́nì olókùúta solid minerals èyí tí ó wà ní Nàìjíríà, pé kí àwọn olùdókòwò ìlú Faransé lè máa ṣe òwò pẹ̀lú yín ní wíwá àwọn àlùmọ́ọ́nì náà. kò sí èyí tí ó kàn wá àwa Democratic Republic of the Yorùbá DRY pẹ̀lú àdéhùn yín pẹ̀lú orílẹ̀-èdè Faransé. a kàn ní kí a lo àǹfààní yìí láti rán ẹ̀yin olórí Nàìjíríà létí pé kí ẹ má ṣe gbàgbé o pé gbogbo ibi tí ẹ̀ ń pè ní ìpínlẹ̀ Kwara tẹ́lẹ̀ àti apá kan ìpínlẹ̀ tí ẹ pè ní Kogi, èyí ni gbogbo ilẹ̀ Kogi ọ̀hún tó wà ní ìwọ̀ oòrùn odò Ọya títí dé gbogbo ibi tí odò Ọya ti ṣàn kọjá ní apá àríwá. ibẹ̀ ni ààlà ilẹ̀ àjogúnbá orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá DRY àti gbogbo ìpínlẹ̀ Ògùn, ìpínlẹ̀ Ìbàdàn èyí tí ó ń jẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀, ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Oǹdó àti ìpínlẹ̀ Èkìtì. a ní kí a rán yín létí ni ó pé gbogbo ibi tí a dárúkọ wọ̀nyí wọn kì í ṣe ara Nàìjíríà mọ́, tí ẹ sì mọ eléyìí. wọn kì í ṣe ara Nàìjíríà mọ́ láti 20 oṣù Bélú 2022. gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, ìjọ yẹn ni gbogbo ibi tí a dárúkọ wọ̀nyí kò ti jẹ́ Nàìjíríà mọ́, torí níjọ́ náà ni a ṣe ìkéde òmìnira orílẹ̀-èdè Yorùbá Democratic Republic of the Yorùbá DRY, tí gbogbo ibi tí a dárúkọ yìí sì jẹ́ ilẹ̀ DRY. nítorí náà ẹ rántí eléyìí o, kí ẹ má ṣe ka ilẹ̀ Democratic Republic of the Yorùbá mọ́ ilẹ̀ Nàìjíríà ní ohunkóhun tí ó bá wà láàrin ẹ̀yin àti orílẹ̀-èdè Faransé. kí ẹ tún rántí o pé láti ọjọ́ 12 oṣù Igbe ọdún tí a wà nínú rẹ̀ yìí 2024
ni a ti bẹ̀rẹ̀ ìṣàkóso ara ẹni wa o tí a sì ti ṣe ìbúra wọlé fún ààrẹ DRY. Nítorí èyí ẹ má ṣe mú ara Faransé kankan, ẹ má ṣe mú ọmọ Faransé kankan tàbí olùdókòwò Faransé kankan wá sí orí ilẹ̀ DRY o. Ẹ má sì ṣe júwe ilẹ̀ wa fún wọn. DRY kì í ṣe ara Nàìjíríà o. Kéré o, bóyá o, ìròyìn láti amóhùnmáwòrán orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Kéré o. A ò rí jù báyìí lọ lónìí, kí a tó máa lọ kókó inú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. ohun tí a gbé yẹ̀wò nínú ìròyìn tòní òun ni èdè Yorùbá. Lábẹ́ àkòrí àǹfààní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá lónìí, ohun tí a gbé yẹ̀wò ni IYP yóò ní ẹ̀tọ́ sí ojúlówó nǹkan. èyí ni òpin ìròyìn tòní. ẹ máa yáṣẹ́ o.